tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn ìdí wípé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ọ̀dẹ̀ òdùbí etí tẹ fi gbọ́ mànídì bákan náà ojú tẹ sì fi rí wa kò ní fọ́ àwa láwọn máa wá ẹ̀yin náà láwọn máa bá ikú báyìí kò ní wá gbèsè ọmọ Yorùbá dadi Ambode bọ̀dá Ambode Mr Ambode wọ́n ní àwọn náà gbérí wọlé o wọ́n làwọn ń bọ̀ fún governorship election ṣe mọ̀ pé ayé ló jẹ́ sí lóró ẹṣin òdòdó lóró Ambode ti wá bínú o wípé ẹ jẹ́ ń ṣe lẹ́ẹ̀kejì mi ẹ jẹ́ ń ṣojú kejì mi lọ́wọ́ yìí mo ti jáde mo fẹ́ ṣojú kejì mi gẹ́gẹ́ bí kíni Ambode ti declare èròǹgbà ẹ̀ láti jáde fún Lagos State Governor ìyẹn ní 2027 àti wípé láti ṣàtìlẹ́yìn gidigidi fún bàbá Tinubu ẹjọ́ ìbéèrè tèmi ni pé èwo ni bàbá Tinubu fẹ́ wá support ẹ má gbàgbé pé Ṣèyí Tinubu náà wọ́n ti declare pé òun náà ń bọ̀ fún governorship election ìyẹn lẹ́kọ̀ọ́ mi lè sọ bóyá ti Ògùn ni bọ̀dá Ambode ń bọ̀ àbí bóyá bọ̀dá Ambode dẹ̀ bọ̀ wọ́n ti Oǹdó torí àṣà lè dorí olórí káwòdì gbé tiwa lọ àbí Yorùbá tó ní tíná bá jóni tó jọmọ ẹni wọ́n ní tara ẹni là á kọ́kọ́ gbọ̀nù ṣé ti Ambode ní bàbá máa kọ́kọ́ gbọ̀nù ní ẹjẹ́ gbé yín débẹ̀ kúlẹ̀kúlẹ̀. bẹ́ẹ̀ ni gómìnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ìyẹn ọ̀gbẹ́ni gómìnà Akínwùmí Ambode tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ó ti ké gbàjarè nípa sísọ èròǹgbà ẹ̀ láti díje dupò ìdìbò tó ń bọ̀ ní ọdún 2027 ìyẹn ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Èkó ni o ẹ̀yin ará kò ṣe ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Èkó pàápàá jùlọ ó tún wá sọ wípé ṣé mo máa ṣàtìlẹ́yìn gidigidi fún bàbá wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́lẹ́ẹ̀kejì nítorí pé ẹgbẹ́ kìíní wa bàbá ló ṣì kàn ẹgbọ́n wọn fọ̀kẹ́ ẹgbẹ́ wa o wọ́n sọ̀fọ̀ bàbá ló tún kàn o bẹ́ẹ̀ ni wọ́n ní kó gbé wá bàbá ló ṣì kàn bẹ́ẹ̀ ni gómìnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ó rọ gbogbo agbègbè wípé ẹ jáde gbogbo ẹ̀yin ènìyàn ẹ lọ gba PVC kí ẹ lè tẹ̀ sójú ẹ̀ fún òun wípé èmi mò ń lọ lọ́tẹ̀ yìí ó sì tún sọ ọ́ di mímọ̀ wípé wọ́n á ṣàtìlẹ́yìn tó nípọn àtìlẹ́yìn tó ṣe gbòógì màá rí i pé mo kó ipa gidi lẹ́lẹ́ẹ̀kejì tí bàbá Tinubu lọ yìí nítorí bàbá Tinubu ó ti fi hàn nípa capacity láti ó ti fi agbára hàn nípa bóun ṣe lè darí ìlú pẹ̀lú ìgboyà lọ sí ilẹ̀ ọlọ́ràá fún ìdí èyí mo pe gbogbo ọmọ Èkó àti gbogbo ẹ̀yàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ni o wípé ṣé ẹ fẹ́ gbọ́ ṣẹrẹ́lẹ̀ kejì he ensures he gets a second term in 2027 ẹlẹ́ẹ̀kejì ní ilé tí mo fẹ́ lọ yìí ẹ dákun ẹ ṣàtìlẹ́yìn o ẹ sọpọ́ọ̀tì ẹ tẹ̀ sójú ẹ̀ fún mi bẹ́ẹ̀ ni Ambode ti sọ èròǹgbà ẹ̀ gangan wípé òun dẹ̀ máa ṣe ohun tó dáa o he was offering himself to serve Lagos once again tó túmọ̀ sí pé mo ti fira mi lẹ̀ mo ti fi gbogbo àtìlẹ̀ fún ẹ̀yin kẹlò ẹ̀yin ọmọ Èkó kémi lè sin ìlú mi tọkàntọkàn ni sorry Ambode ń tọ́ láti sọ yẹn ó ní òun ti fi gbogbo ẹ lẹ́ o láti jẹ́ kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ sìn kóun sìn yín ìbéèrè mi ni pé ṣé o fẹ́ sìn wá ni àbí o fẹ́ sìn àpò rẹ̀ ẹ wò ó dòbí bí tọ́ka wò bẹ́ẹ̀ ṣe ti rí pé gómìnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti jáde ó ti sọ̀rọ̀ ó ti sòótọ́ ó wá ní èyí ni àtẹ̀jíṣẹ́ mẹ́sẹ̀jì tí mo gbé wá no PVC no voting ẹ̀sà ẹ̀ tí wọlé ẹ̀ tí ìkàyín ẹ̀ tí sáré gbòfin lẹ̀ ẹjọ́ tẹ́ ẹ bá wá wọlé kọ́ ó ní no PVC no voting a gbàgbọ́ wípé we believe both bàbá president Tinubu àti Mr Ambode tó fẹ́ wá ṣojú wa pé ìlọsíwájú ṣáà ni ó ti ń bá Èkó yìí o ẹ wo ẹjọ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn jáde ẹjẹ́ ń gbé yín débẹ̀ kẹgbọ́n táwọn ènìyàn sọ bẹ́ẹ̀ nìkan jẹ́ kẹ́wàá pé
agreed, but let him build on the predecessor's legacy, not destroying one for new structure at new site. Tó túmọ̀ sí pé ẹ jẹ́ kó máa mọlé ilẹ̀ tó ti wà ńlẹ̀, ṣùgbọ́n kó má ṣe wó ti tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ kó wá sọ pé òun fẹ́ kọ́ tuntun. Bẹ́ẹ̀ nìkan ni mo lérò pé bọ̀dá wa ń bọ̀dé wọn lè ti ṣe ìṣirò yín dáadáa láti pẹ́ lórí ìlà ìyẹn pọ̀ láti pẹ́ lórí ìlà àwọn kọ̀ǹtẹ́sítà àwọn òdíje dupò tó ń bọ̀ nínú ẹgbẹ́ APC. Wẹ́ mi lè sọ ọ́ bóyá tí ọ̀gbẹ́ni Ambode bá pinnu láti lọ sí ẹgbẹ́ mìíràn. Bẹ́ẹ̀ ni ó ní torí bí bẹ́ẹ̀ kọ́ òun ò rò bóyá ó borí nínú ẹgbẹ́ APC sí Lagos State, ìyẹn gómìnà Lagos State. Òun ò rò bóyá ó borí o, kó má lọ wá rárá pé òun ò rò bẹ́ẹ̀. Ṣùgbọ́n àmọ̀ràn mi rèé, bẹ́ẹ̀ nìkan jẹ́ kó yé mi pé àmọ̀ràn mi rèé o bọ̀dá Ambode, ẹ má wulẹ̀ dára yín láàmú. Tẹ bá dẹ̀ dára yín láàmú tẹ́ ẹ bá jábọ́, ó ṣeé ṣe kí wọ́n fún yín ní appointment kan níbì kan. Bẹ́ẹ̀ nìkan ni Ambode lẹ́ẹ̀kan sí kẹ̀. A jẹ́ pé ìpínlẹ̀ Èkó tún ti fẹ́ tẹ̀síwájú ní o nítorí Ambode for 2027 àwọn ọmọ oró ti ń sign ẹ̀. Ẹja gbọ́n tí ẹlòmíì sọ ìyẹn ni ìwọ again. Bẹ́ẹ̀ nìkan ni back confam governor ìwọ ló tọ́ sí jáde jọ. Bẹ́ẹ̀ nìkan béèrè ó ní kí nìdí tó fi jẹ́ pé wọ́n ò fààyè gbà kí ó lọ lẹ́ẹ̀kejì, kí ló ṣe. Níbi mi tọ́ka mọ́ they go settle the matter for their office. Bẹ́ẹ̀ ni o bí láti they go settle the matter for their office. Ẹja ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹja gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ. Yorùbá Nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ wo ẹgbọ́n tí ẹlòmíràn tún sọ eléyìí tún jẹ́ kó yé mi. Ó ní bọ̀dá wa ń bọ̀dé ẹ mọ̀mọ̀ dára yín láàmú, ẹ jẹ́ lọ jókòó jẹ́ nítorí ọmọ bàbá ló kàn. Yorùbá Nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ bá ń bò ẹ bó kó lọ fà, ẹ like, ẹ bá ń bò kó lọ fà, ẹ like, ẹ support, ẹ wo ẹ share, ẹ bá tẹ̀sójú ẹjọ́ yàwó èèyàn lọ́tún lọ́sí pé Yorùbá Nation ni o. A máa bẹ ọ̀ bí ẹni bẹ ṣu ni atẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀nà o. Gbogbo ẹni tó wá láàánú dé ó máa láàánú délé bá. Ẹ wo bàbá ti declare ọmọ, Ambode jáde òun náà fẹ́ declare. Ta ni kí bàbá Tinubu support? Ẹ máa bá wa kọ síbẹ̀ Yorùbá Nation is the only way, no retreat, no surrender. God bless Yorùbá Nation. Ó dàbọ̀.